ti yarí ọmọ ó bínú àfájẹ̀lílì lè pọ̀ ọ̀rọ̀ tó sọ sí mọ̀mọ́ yìí pọ̀ àfájẹ̀lílì you again you of all people God bless you Igboho Òòṣà Adisọbaládìkún God bless you ó ní yẹ̀yẹ́ ṣe bí àwọn lè mú jẹ́ àwọn ní yẹ̀yẹ́ ṣe bí àwọn lè mú jẹ́ òkú gbẹ́tọ̀ ọrùn bókun níbi dúpẹ́ dẹ́ sí ó ní yẹ̀yẹ́ ṣe bí òun lè mú jẹ́ kéńgé ẹ bá mi lulu sí ẹ pé oní yẹ̀yẹ́ ṣe bí òun lè mú jẹ́ àwọn aláàbòsí ṣe bí àwọn lè mú jẹ́ àwọn òkú gbẹ́tọ̀ ọrùn bókun níbi dúpẹ́ dẹ́ sí àwọn aláàbòsí ṣe bí àwọn lè mú jẹ́ ó tán bí ó tán ilé tàfitán mọ ìrìlówó ilé tàfitán ó tán yín ọ̀nà eye don clear ojú yín ti bó ojú yín ti là Àfájẹ̀lílì eléyìí pọ̀ o ọ̀rọ̀ burúkú ló sọ yìí o ẹ jọ he plenty for ground yìí o ó pọ̀ nílẹ̀ bí iyẹ̀pẹ̀ Yorùbáwùyí mo máa mú wá fún yín lẹ́sẹẹsẹ mo sọ fún yín pé show mi ẹnujọ́ mẹ́ta yìí ẹ má jata o tẹ́ bá fẹ́ wo show mi lẹ́nujọ́ mẹ́ta yìí ẹ má jata o ẹlẹ́yìn ẹ̀bí ẹyẹ ẹlífàǹtì ẹ̀là part 1 ẹ̀là ojú kan ẹgbóhùn wèrè wọ́n ṣe fún Sunday Igboho tó wọ́n ti ń gẹ́ra wọn jẹ mo sọ fún yín pé inú gimu yín báyìí ni mò ń gbé ẹ̀mọ̀ kankan sọ́rọ̀ wèrè. níbi tó yẹ kí ọ̀rọ̀ lọ àti ibi tó yẹ kí ọ̀rọ̀ wà gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí kò yẹ kó rí bẹ́ẹ̀. kò yẹ. ohun tí ò fi yẹ kó rí bẹ́ẹ̀ ni wípé ibi báyìí àìfọ̀rọ̀ pamọ́. bẹ́ẹ̀ni. àìdẹ́ ìṣe méjì kankan kọ̀rọ̀ gbangba rẹ̀ kedere rẹ̀ gbangba wálé àná. ṣé àti declare Yorùbá nation kí ló ń ṣẹlẹ̀? Àfájẹ̀lílì ń béèrè lọ́wọ́ yín ó ní jáwọn ò sì declare Yorùbá nation ni àbí kí ló ṣẹlẹ̀? ẹ má bínú ẹ lè máa wọ pé jẹ́ ká gbọ́ nǹkan tó ń sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó bá ẹ lè má gbọ́ dáadáa ni ó ní ṣáwọn ò tí declare Yorùbá nation ẹ bá mi dáhùn sí comment section ó lábí kí ló ń ṣẹlẹ̀. ohun tí ò fi yẹ kó rí bẹ́ẹ̀ ni wípé ibi báyìí àìfọ̀rọ̀ pamọ́ àìdẹ́ ìṣe méjì kankan kọ̀rọ̀ gbangba rẹ̀ kedere rẹ̀ gbangba wálé àná. ṣé àti declare Yorùbá nation kí ló ń ṣẹlẹ̀? ṣé àti declare Yorùbá nation ni ká mọ̀ pé àti declare ká mọ̀ pé tọ̀ ohun táwọn ọ̀tá ń sọ bó ṣe rí nù lóòótọ́ àbí ká mọ̀ kí ni kókó kí ni ká tó ṣẹlẹ̀. torí pé ẹni tó bá declare lẹ́yìn ọba sí èmi sí o oṣù kẹjọ ó ti kọjá báyìí ó ta declare Yorùbá nation. ẹ̀yin náà sí oṣù kọkànlá ọdún tó lọ ogúnjọ́ ẹ sí ṣiṣẹ́ kí ló ń ṣẹlẹ̀? kí ni ká tó ṣẹlẹ̀? pẹ̀lú àfojúsùn tèmi kí ni nǹkan ẹyọ kátà àti ẹ̀lẹ́ tọ́ka sípa àti ṣe pé àti ṣe léyìí o ó ti yanjú ó sì dúró sángílẹ́ǹtì eléyìí àti yanjú eléyìí ó ti yanjú èyí tèmi mọ̀ tí mo lè fọwọ́ sọ̀yà tí mo lè tọ́ka sí tí mo lè ṣe tọ́ka sí ẹ̀ pé àti yanjú ẹ̀ òun náà ni declaration àmọ́ declaration yẹn kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ẹ̀ kí ló dé ṣé declaration yẹn ṣe kò fìdí múlẹ̀ ní àbí báwo. orí ìyá mi o
ẹjọ comment section ẹ̀yin la bá Jelili ń béèrè lọ́wọ́ ẹ̀kọ́ kì í ṣe mí declaration ó fìdí múlẹ̀ báwo ó fìdí múlẹ̀ àfà má ṣe báyìí fún ìyàdúpọ̀ ní tìrì àfà má yí wọ̀yà sí bí àrùtì àfà ya pẹ̀lẹ́ má bínú ẹyẹlé ò ní bonílé jẹ kó bonílé mu kọ́dọ̀jọ́ kíní kọ̀kẹ́ yẹlé yẹrí o àfà má yẹrí o àfà Jelili má yẹrí o. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láti ìjọ yìí nǹkan játi rádaràdà ni. Ẹ bá fẹ́ gbọ́ tọrọ kó gbọ́, ẹni tí ò bá fẹ́ gbọ́ kó má gbọ́. Nǹkan tó ń ṣẹlẹ̀ játi rédèrèdè ni. Ẹni pé àṣàṣeyọrí síyẹn la fẹ́ máa bá lọ. Ẹni pé àfà láwọn ò ṣàṣeyọrí ó máa ṣe òsọ. Mínísítà ọkọ̀ máa. Síyẹn ni a fẹ́ máa bá lọ bàbá ní ká bára wa sọ tọrọ. Bẹ́lẹ̀ bá ṣẹlẹ̀ a ní àti rí nǹkan tá a fẹ́ rí mbẹ̀. Bí tó ń bá ṣẹlẹ̀ àtúntì rí nǹkan tá a fẹ́ rí mbẹ̀. Síyẹn la máa kà àti rí nǹkan fẹ́ rí. Kí la fẹ́ rí? Ṣé tá a fẹ́ rí ni kí wọ́n máa kó àwọn èèyàn wa kí wọ́n máa lóṣù mélòó kan. Ẹni pé tọrọ bá délẹ̀ ẹja bára wa sọ kí ló ń ṣẹlẹ̀. Ṣé declaration wa ṣé kò múlẹ̀ ní àbí báwo tí wọ́n fi wá ń kó àwọn èèyàn ṣé ẹ mọ iye táwọn èèyàn ń lò ẹni tó bá ní pé bó ṣe jẹ nìyẹn àbí kíní ṣé bí èèyàn ni wọ́n náà kó àwọn mọ̀lẹ́bí ẹ̀ kalẹ̀ kí wọ́n lọ tì wọ́n mọ́lé kí wọ́n lọ ṣẹ̀kan àbóṣù kan. mo fọ́ o. Kí ló ń ṣẹlẹ̀? Nothing. Kò sí ọkọ̀ àwa adélèrè. Bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn. Àwọn tí wọ́n ń tì mọ́lé ẹ̀jẹ̀ mi ni wọ́n èèyàn mi ni fámìlì mi ni. Ìyá Kogi àtàná yẹn bó ṣe ṣẹlẹ̀ náà mo ti gbọ́. Àmọ́ gbà tí mo kọ́kọ́ ṣèwádìí àwọn ni wọ́n ti fi wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀. Àwọn èèyàn lè testify sí àwọn èèyàn mélòó kan pè mí lórí ètò bá ṣe ń ṣètò lọ́lá yẹn náà ni. Pé àwọn ọmọ gbọ́ báyìí wọ́n ní ọmọ ìyá Kogi mo ní bẹ́ẹ̀ ni. Mo lámọ̀ àwọn kan bèrè lọ́wọ́ wọn ni wọ́n dẹ̀ ti fi wọ́n sílẹ̀. Bọ́rọ̀ yẹn lè ṣe jẹ́ òní wípé ìyá Kogi mú flag. Kí ló ń ṣẹlẹ̀? Ṣé ní dọ́kúmẹ́ǹtì tó báàkì wa ni àbí kí ló dé tá à ń ṣe nǹkan ní kọ̀rọ̀ tá à ń pamọ́ tá à tilẹ̀kùn mọ́ rí kí ló ń ṣẹlẹ̀? Dọ́kúmẹ́ǹtì wa lọ́dọ̀ mi tún yà. Ó ní ìyá Kogi mú o. Ìyá Kogi rí flag níwájú ilé wọn. Ṣé n tí àwọn Sunday Kútọ̀nù ń ṣe tá à ń sọ pé ò dáa tá à ń padà rí tá a rí àwọn ẹ̀rí n tá a sọ pé gbéwìrì Stephen Banji Akíntóyè ń ṣe tá a ní ò dáa so náà làwa náà tún ṣe ní àbíbáwò torí bó ṣe rí gẹ́lẹ́nu lọ́dọ̀ tèmi o. Wọ́n bí yín náà. Lọ́dọ̀ tèmi bó ṣe rí gẹ́lẹ́nu torí wípé ìyá Kogi ló wà o ṣé Yàyà Bello sóun ló mọ tó ń lọ ní community ìyá Kogi sóun ló délé ìyá Kogi tó fi wá pè àwọn DSS àbá ń sunkún ẹ̀jẹ̀ àmàrin náà sóun ló pa àwọn DSS àbí àwọn honorable tí wọ́n ti rí ìyá Kogi láti ọdún kèlò tí ìyá Kogi ti wà ńbẹ̀ tó dẹ̀ ti máa ń ṣe tó máa ń kéde káàkiri tó máa ń lọ́dọ̀ àwọn lọ́balọ́ba tó ṣe gbogbo ẹ̀sẹ̀ máa yọ ọba tá a ní Kogi tó jọba Yorùbá tí wọn ò gbé tí wọn ò ṣe kankan tí ò ṣe gbá tí ò sáwó ọwọ́ á jẹ́ flag ìyá Kogi wá mú flag ó rí flag níwájú ilé rẹ̀ àwọn DSS wà. Ẹni pé àwọn DSS wà. Ẹni pé ìgbà tí wọ́n wá wọ́n ní wọ́n rí flag pé àwọn sàlẹ̀ ọlọ́pàá náà la máa pè ọ́ ṣá wọ́n wá wọ́n rí flag wọ́n ní èwe nílé Yorùbá nation ní ọ̀yá yọ pọ̀ ìyá Kogi sì mú flag wọ́n yọ kúrò wọ́n ní wọ́n dẹ̀ mú fóònù wọ́n ya fọ́tò wọ́n sì gbogbo ẹ̀ wọ́n dẹ̀ lọ
ìyẹn lèmi fi sọ fẹ́ yẹn tẹ́ ẹ pè mí pé àwọn kan ń ta ní. my play ní sùúrù ẹjọ́ àfáà Jẹ̀lílì ẹgbọ́n wọn yẹn ó ń béèrè question lọ́dọ̀ ó sọ fún yín pé wọn táwọn ń ṣe ó láwọn ò ṣàṣeyọrí kankan àfáà Jẹ̀lílì confam ó láwọn ò pé pé bàbá Akíntóyè ní gbéwìrì Stephen Akíntóyè wàhálà ìbùtà bọ́rọ̀ dé yìí àbínú ṣebí gbéwìrì ní bàbá kí ni bàbá tiẹ̀ gbé eléri ibú ọmọ Fúlàní kí ni bàbá ẹ̀ gbé àfáà Jẹ̀lílì eléri ibú wọn ò bí ẹ̀rẹ̀ wọn ò bí good mọ fádà ìyá ńlá ìyá ẹ̀rẹ̀ kò fi dúpẹ́ sílẹ̀ tó bá bí ìyá ńlá ìyá ẹ̀rẹ̀ kó ló bá dúpẹ́ ṣe mọ́ tiẹ̀ máa ta ni nígbà tẹ́ ń gbá káàntì kalẹ̀ tó ní káwọn ọmọ Yorùbá kọ́ lọ dáwọ́ sínú òmìnira àkáǹtì wípé kò bá jẹ́ owó tó fẹ́ fi jẹun tó fẹ́ fi fún ọmọ wọn lówó oúnjẹ kí wọ́n lọ fi sínú òmìnira àkáǹtì ó wá cast tán last you don cast na everybody go chop breakfast ó wá sọ pé ó ṣáyó wọn ò bí ẹ̀rẹ̀ àfáà Jẹ̀lílì wàhálà wọn ò bí ẹ̀ dáadáa ikú yín àjọkú ni àwọ̀ ẹ̀yìn àjọgbà ni ṣèfẹ́jọ́ ń bolé Sunday Igboho ni ó fẹ́ escape wàhálà ìwà mú ẹ kalẹ̀ wàhálà máa rẹ̀ kalẹ̀ kò sí ìlú tó lè lọ tó bá ti ń dẹ̀dù ẹ̀ báyìí àwọn ìwà wọn máa bù ẹni wọn á fà ẹ́ lé DSS lọ́wọ́ ẹ̀yọ̀ ṣe acclamation ni eléri ibú ó wá ń bèrè ìwọ ń bèrè nísìn wípé ṣé dọ́kúmẹ̀ntì yóò ṣiṣẹ́ ọmọ tó máa ṣe mẹ̀súyà ìkúlé yín ní kó lọ bèrè lọ́wọ́ ẹ̀ mẹ̀súyà tó wà lẹ́kùlé yín ní kó lọ bèrè dọ́kúmẹ̀ntì lọ́wọ́ ẹ̀ ìyá ti wọ́n ti fi dọ́kúmẹ̀ntì jẹ́ súyà àwọn ní dọ́kúmẹ̀ntì súyà wọ́n ti fi dọ́kúmẹ̀ntì jẹ́ súyà àwọn wèrè ẹni dọ́kúmẹ̀ntì lọ́wọ́ ni wọ́n ń kó yín anyhow nǹkan ẹ̀kọ́ tẹ́ ṣe yọrí ẹni declaration tó kà mọ́ lámúlùdùn tó ti gbọ́ ní Aláròyé ní èní àbí ó ti dáná lẹ́ni tó ti gbọ́ ní Aláròyé wàláì tẹ́ ẹ bá ti gbọ́ ní Aláròyé ti sọ wípé àfèsì kí àwọn ọmọ yẹn kó má jẹrà mọ́bi tán wà yẹn wọ́n ní nǹkan tí bá kà sí wọn lọ́rùn àfáà Jẹ̀lílì ò fẹ́ fi style escape ni wàláì wọn ò bí eré ò lè escape wàláì wọn ò tí ì bí ó máa escape lọ́bọ̀ wàláì wọn ò bí ẹ̀dá Aláròyé ti jáde ní àná ó ní ẹ̀sùn tí wọ́n kà sí àwọn ọmọ yẹn lẹ́sẹ̀ ó lójú tí Nnamdi Kanu lọ máa play ẹ̀ fún yín àfẹ́sì kí ó má jẹrà mọ́bẹ̀ wọ́n fẹ́ fi style escape ààrẹ aláìwọ̀n bí ẹ̀dá gbogbo tà jí yín la mọ̀ gbogbo òjé tẹfẹ́ lò la mọ̀ ẹ fẹ́ Yakogi náà ni àwọn ọmọ mi wọ́n ní kí tọwọ́ bọ̀wé aláìwọ̀n bí yín rà wọ́n láì tó bẹ́ẹ̀ ẹjọ́ máa parí declaration acclamation panclamation menstruation yìí ẹjọ́ máa parí ẹ̀ ni àwọn ọmọ tí wọ́n kó ẹjọ́ gbà wọ́n síta ni àìgbà wọn jáde tí yẹn á ta wàláì àìgbà àwọn ọmọ yẹn jáde tí yẹn máa yẹ adóde yìí báyìí wàláì we sleep here adóde yìí báyìí ó kẹsàn wá báyìí ládúró síde yìí ẹgbà àwọn ọmọ ọlọ́mọ jáde àìgbà wọn jáde tí yẹn á yẹ ẹni gbọ́dọ̀ wà yẹn pa máa fi ilẹ̀ a máa wò yín ẹ pawọ́ fúnra yín wàláì tàláì ẹ wo ẹ fẹ́ gbọ́ voice message Yakogi tí wọ́n play fún yín tó ní àwọn ti fi hun sílẹ̀ bóyá wọ́n fi Yakogi sílẹ̀ bóyá wọ́n fi Yakogi sílẹ̀ Yorùbáwùyí ẹ máa bá nínú part 2 mo sọ fún kó máa lẹ́tì kẹ́ o fíìmù tó long ni tó bá fi Yakogi sílẹ̀ ibi tí Yakogi wà nínú part 2 show yìí mo ṣàlàyé fún yín tí wọn ò bá fi Yakogi sílẹ̀ ibi tó bá tún wà mo ṣàlàyé fún yín bí tu ṣe pa bí ọ̀bẹ ṣe kún anyhow as e dey go I go bring am for you mi fẹ́ kó máa gùn jù pẹ́pẹ́pẹ́ ni kẹ́kẹ́ bàbá máa ṣí àì àfáà Jẹ̀lílì ọ̀rọ̀ sì kúnlẹ̀ o ẹ tí mọ̀ kankan o ẹ tí gbọ́ wàláì lẹ́nì ẹ̀rín pàgádà ẹ̀rín wàláì Yorùbáwùyí ni mò ń jẹ́ o mo ń lọ mo ń bọ̀ má tún mo wá fún yín ẹ tí gbọ́ ẹ jẹ́ fún yín ìtọ́wò ládùn ọbẹ̀ o ìtọ́wò ládùn ọbẹ̀ ẹ bá wa tọ́jú yẹ wò. kí wọ́n mọ̀ ní ID card irú káàdì ìdánimọ̀ kí wọ́n mọ̀ lè ní ẹjẹ́ abára wa sọ tọ̀rọ̀. ó tọ̀rọ̀ tó
sọ yẹn Yorubawuyi ẹ pàdé mi lẹ́yìn part 2 láàrin 2-3 hours nsìn ẹ kọ́kọ́ bá mi pín eléyìí lọ́nà o ìwọ sọ máa lọ bẹ́ẹ̀ ni àṣírí ńlá part 1 làwọn fẹ́ ṣe ẹni pé ẹ ní subscribe the best thing pé kẹ́ ra subscribe o notification button yẹn ra tẹ̀ kalẹ̀ tó bá bí àwọn òyìnbó kan tó gbé sílẹ̀ all nìkan ni kẹtẹ̀ òyìnbó tí mo mọ̀ níbẹ̀ ni pé all nìkan lẹ́yìn yẹn wàláì ṣó Yorubawuyi má ti release ẹ báyìí ẹ máa pe dáàdì àti mọ́ ẹ ló dáàdì ẹ Yorubawuyi tó ti jù mí kalẹ̀ wàláì okun bíbí yẹpẹ̀ tọ́wọ́ ni mo fi nínú part 2 yẹn mo lọ mo ń bọ̀ Yorubawuyi ni mo ń jẹ́ àfàjẹ̀lílì ẹlẹ́yẹ̀ bí ẹ̀yẹ elephant ẹlẹ́rìí ìwù.